ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ ẹ bá láǹfààní àti máa gbọ́ mi ẹ tara ṣàṣàṣàṣà ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Má jẹ́ ń gbọ́ níbẹ̀ kọ́ ò sí torí ìròyìn májẹ̀sì kan rèé o, ìròyìn kan rèé tó yani lẹ́nu nítorí pé wọ́n ní òun ni yóò jẹ́ ààrẹ tó máa gbẹ̀yìn kí December ó tó dé. Yorùbá Nation Caliphate global bíṣọ́ọ̀bù kan ni o, ìyẹn bishop Ọmọ́túndé ló give prophecy tí prophecy yẹn sì shock ó milẹ̀ títí o. Wòlíì àgbà kan ni o tí orúkọ rẹ̀ jẹ́ bishop Ọmọ́túndé, òun mà ló give prophecy ìran tí ó jẹ́ kó yé wa pé ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ ìpọ́njú la ṣẹ̀ṣẹ̀ wà lórílẹ̀‐èdè Nàìjíríà o. Wọ́n ní freestyle ní tá à ń rí lórílẹ̀‐èdè Nàìjíríà tó túmọ̀ sí pé késekése la ṣì rí kàsàkàsà ó sì ń bọ̀ lọ́nà. Wọ́n ní kàsàkàsà ń bọ̀ lọ́nà. Bàbá yìí tún jẹ́ kó yé wa pé freestyle sì lélẹ́yìí nígbà tí intro la ṣì ń wà yìí, nígbà tí full details bá jáde wọ́n ní ṣe bá ṣe ń ra ráìsì ní 78,000 bóyá kó má jẹ́ bíi 200k láàmú ra báàgì ráìsì ní ìta ń bá lọ báyìí. Ó nítorí ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní freestyle. Bàbá yìí tún fi jẹ́ kó yé wa o, ó ní lábẹ́ bó ti wù kó rí, ó ní kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ lórí ẹ̀rọ orílẹ̀-èdè yìí àfi pínpín ni o. Bàbá yìí fi jẹ́ kó yé wa, ó ní kò sí ọ̀nà àbáyọ kankan mọ́, kò sí gbogbo ọ̀nà tá a tún lè gbà bí kò ṣe pé wọ́n máa padà pín orílẹ̀-èdè yìí ni. Ó ní pínpín ló máa padà gbẹ̀yìn orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sí irú ipá tàbí ọ̀nà àbújá kan tó lè gbà tí ẹnikẹ́ni ó lè fi dí lọ́wọ́, pé kódà ààrẹ gan wọn ò lè dí lọ́wọ́. Ó tún jẹ́ kó yé wa pé kò sí irú agbára tàbí oògùn tí wọ́n lè sà sí orí ọmọ Adéyẹmọ Ìgbòho. Ó ní wọ́n á kọ̀ máa ṣe lásán ni, tó túmọ̀ sí pé ẹni Ọlọ́run ò pa ẹ̀dá kan kò lè pa á, tó túmọ̀ sí wípé ẹni Ọlọ́run ò mú kò sí ẹni tí ó lè mú. Orúkọ wòlíì náà ni bishop Ọmọ́túndé ni o, Ọmọ́túndé Samson. Kódà àti Ogun State ni àwọn ti wá, ìyẹn nílùú Ayétòrò ní Yewa side. Ibẹ̀ ni bàbá ti ṣe kíni ni bàbá ti mú ìran tí wọ́n wá o, tí ó dẹ̀ jẹ́ wípé àwọn ìran tí wọ́n mú wọ́n ní freestyle ṣì ní à ń ṣe Nàìjíríà, pé ojúlówó ìyà àbí ká má sọ pé yàtọ̀, wọn lójúlówó ṣì ń bọ̀ nítorí pé tí wọn ò bá fi òpin sí orílẹ̀-èdè yìí wọ́n ní èyí tó le jù báyìí lọ ṣì ń bọ̀. Tá a bá ń sọ̀rọ̀ bàbá yìí, ìyẹn bishop Samson yìí, bishop Ọmọ́túndé Samson, wọn ò kéré inside life o, bẹ́ẹ̀ ni wọn ò kéré nínú ayé, because a lot of prophecies ni wọ́n ti give ní àtayé gbọ́n, ìyẹn àtayé alálùmọ́lẹ̀ látayé pápángolo. Nítorí nígbà ayé Abacha gan wọ́n ti give prophecy rí wípé Abacha ò ní wulẹ̀ pẹ́, tó dẹ̀ jẹ́ wípé ó padà wáṣẹ. Bákan náà wọ́n ti give prophecy nípa bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú àti Dípò Díyà. Wọ́n ti give a lot of prophecy pé wọ́n máa jáde lẹ́wọ̀n, wọn ló tún máa darí, tó dẹ̀ padà rí bẹ́ẹ̀ fún bàbá Ọbásanjọ́. So tá a bá ń sọ̀rọ̀ àwọn wòlíì tó jẹ́ pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n, àwọn bàbá yìí kò kéré nínú ayé, bẹ́ẹ̀ ni kò kéré inside life o. Bàbá yìí fi jẹ́ kó yé wa pé nígbà tí Ọlọ́run ṣẹ̀dá orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ó bùkún ẹ̀ pẹ̀lú nǹkan gidi, tó túmọ̀ sí wípé kò fi ìyà ṣẹ̀dá wa o, ṣùgbọ́n àwọn olórí, àwọn oní ìjẹtara ẹni nìkan, àwọn tó jẹ́ pé bámúbámú ni mi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkan nǹkan ní ìlú tí wọ́n ń lù. Ó ní ohun tó ń fà rèé débi pé ìgbà tí bàbá yìí náà máa tún sọ̀rọ̀, ó jẹ́ kó yé wa wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ìbínú Ọlọ́run ló ń ṣẹlẹ̀ sí gbogbo all over the world, ìyẹn gbogbo ayé pátápátá, wípé ká má rò bóyá pé ìjìyà yìí pé orí Nàìjíríà nìkan ló ti mọ̀, no, ó ní pé kò mọ̀ bẹ́ẹ̀, ó ní all over the world ní ìyẹn kan bẹ́ẹ̀. Ó tún jẹ́ kó yé wa wípé
ìbínú Ọlọ́run ló ń ṣẹlẹ̀ sí gbogbo àgbáyé nítorí wípé àṣà ìgbọràn sí òfin rẹ̀. Ó ní nítorí wọ́n ò yin òun. Ó ní Ọlọ́run sọ fún òun pé wọ́n yin òun ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí òun. Àwọn tí ò bá dẹ̀ yin òun tọkàntọkàn, òun máa sọbẹ̀ dáwóró. Olórí àdúrà ní k'Ọlọ́run má sọ orílẹ̀-èdè wa dáwóró. Bàbá tún jẹ́ kó yé wa pé ìyà yìí wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Débi wípé gbogbo oúnjẹ máa wọ́n gógógó. Débi àti jẹun gan á di ìṣòro. Ó láti jẹun á di ìṣòro. Bàbá tún wá jẹ́ kó yé wa wípé bàbá Tinubu, wọ́n ní wíwá sí orí oyè bàbá Tinubu wípé ó lọ́wọ́ Ọlọ́run nínú ni, pé Ọlọ́run ló fi àṣẹ sí i. Ṣé ká sọ pé láti wá dá sẹ̀ríà fún wa ni? Àbí ká sọ pé láti wá fún wa ní ṣégè banza press up? Torí bàbá ní ká sọ pé wọ́n lò ó bíi pàṣán fún gbogbo ọmọ Nàìjíríà. Débi pé bàbá tún jẹ́ kó yé wa pé wọ́n ní ikú á pọ̀ gan-an. Kíkú má pa wá ní o, kíkú má pa gbogbo ẹ̀yin ènìyàn wa. Tó túmọ̀ sí wípé ẹni tí ò rà á tún san bẹ́ẹ̀. Kódà àwọn ló tún kan jẹ́jẹ́ mi ni mo jókòó. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa ní o. Ó ní ṣùgbọ́n o kò sí irú ọgbọ́n tẹ́ ẹ lè dá, kò sọ́nà tẹ́ ẹ lè tọ̀ wípé pínpín ni orílẹ̀-èdè yìí máa padà já sí. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tùn lósì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o. Thank you God o. Thank you merciful God for the freedom fún òmìnira Yorùbá nation tó ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni o. Ọlọ́run ṣàánú wa o. Let Yorùbá nation be. Jẹ́ kí Yorùbá nation kí ó dúró nítorí ìfẹ́ rẹ ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò fi wá sínú òkùnkùn. Alóore ti kéde kí olúkúlùkù wa lọ múra sílẹ̀ di ọjọ́ ẹ̀san. Kù sí dẹ̀dẹ̀. Yorùbá nation la fẹ́. God bless Yorùbá nation. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá. Pastor Samson Ọmọ́túndé, àdúrà wa gbà o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation. Àwọn olóṣèlú náà fi ìyà jẹ Nàìjíríà. Àwọn ni wọ́n ń jẹ Nàìjíríà run. Yorùbá nation la fẹ́. Òṣì Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá ó gbọ́dọ̀ di dandan. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. La fi ń sọ fún yín wípé ẹ wò pínpín lórílẹ̀-èdè yà padà já sí last. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àgbẹ̀ oníroko títí o kó gbàgbé lé. Bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. Ó dàbọ̀.